Hmm. Ẹ ṣé gbogbo èèyàn wa pátá. Ẹ kú ìfẹ́ tẹ́ ẹ ní sí àwọn gbogbo fídíò tí Ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ láti máa ṣe síta. Èmi tí yín tòótọ́ náà ni Babaconfirm JP. Àdúpẹ́ lọ́wọ́ gbogbo ojú tí ń wò wá pátá, ojú òní tí ojú yín ò sì ní fọ́. Ọ̀pọ̀lọpọ̀ mẹ́séèjì ni mo gbà lónìí lórí pé Gumi ó lọ sí hometown bàbá wa Sunday Igboho. Ìyẹn ò mátà. Kò mátà wípé ó lọ sílé bàbá wa Sunday Igboho kò yẹn àbí hometown bàbá wa Sunday Igboho kò mátà. Ohun tó mátà náà ni wípé ṣé àwọn ará ilé, I am talking about the town or the city, ṣé wọ́n tẹ́wọ́ gbà á níbẹ̀? Wọn ò dojú ìjà kọ. Tí wọn ò bá ti dojú ìjà kọ, ara ohun tí ń jẹ́ kí alágbára máa sunkún nìyí. Tá a sì máa sunkún pé ṣé nítorí àwọn yìí lòun ṣe fẹ́ kú. Bálágbára bá gbọ́ níbi tó wà tó ń gbọ́ pésẹ́ ọ ló wá sí ìlú òun táwọn ọmọ ìlú ẹ̀ ya síta tí wọ́n bẹ̀rẹ̀ sí ń fa wàhálà páwọn ò fẹ́ rí ń bẹ̀. Wàá rí pé inú alágbára máa dùn nítorí wípé alágbára rí ẹni tó fẹ́ fi ẹ̀yìn sílẹ̀ fún un. Gumi tó rí yẹn, òun ni chief of Boko Haram force. Oyè tó fi jẹ nìyẹn, chief. Ó bá gbọ́ chief of armed staff àbí kí lẹ ti ń pè é, ọ̀gá àwọn àmì. Gumi tó rí yẹn, òun ni chief of Boko Haram. Òun ló fi síbẹ̀. Kò sí bandit kí ó mọ̀, òun ló ń employ wọn. Kò sí bandit, kò sí Boko Haram tí ó mọ̀, kò sí Fúlàní tí kò mọ̀. Kò jẹ́ tuntun sáwà, ìwọ ló gbà wá gbọ́. Ṣèbólúwa ti sọ nípa ẹ̀ wípé Nàìjíríà kò ní pẹ́ mọ́ o, ó ń bọ̀ dẹ̀dẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin Yíbò kẹ́ múra sọ́rọ̀ ara yín nítorí wípé kò pẹ́ mọ́ Nàìjíríà kó má padà dàbí wọ́n ṣe ṣe Afghanistan. Òun ni Gumi sọ lénìí náà, ó sọ ní àná, ó ti di àná báyìí. Ó sọ nínú ọ̀rọ̀ ẹ̀ nígbà náà tá a dẹ̀ ń sọ pé Olúwa rán wa. Àwọn obìnrin kan jáde, wọ́n bẹ̀rẹ̀ sí ń pariwo, èmi alásọtẹ́lẹ̀ ìkà, alásọtẹ́lẹ̀ ibi. Ó mọ ohun tó ń ṣe ẹ́, orí ẹ ti dàrú. Orí ẹ ó ti dàrú. Èmi kọ́ ni mi ń pe ogun tó Olúwa sọ fún mi ni mò ń sọ fún ẹ. Ìkan náà ní kí n máa gbàdúrà bàbá, ẹ má yẹ ká máa sọ̀rọ̀ ogun. Èmi kọ́, ohun tó Olúwa sọ ni mò ń sọ. Bí o ò bá ti ja ogun, ẹ jẹ́ ká máa continue pẹ̀lú ìyà àti gbogbo wàhálà tí àwọn Fúlàní Haúsá fi ń jẹ wá. Ó nídìí láti pariwo. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, ohun tó Olúwa rán àwa máa sọ. Ó ní kí n máa gbàdúrà. Dádì yín Adébóyè ṣé kò gbàdúrà ni? Òun náà ń gbàdúrà náà. Ìbáwọn lọ̀gá. Àwọn ni major prophet náà. Àwa ò jẹ́ nǹkan kan. Àwọn dádì yín Adébóyè, dádì yín Olúkọ̀yà, dádì yín Kúmúyì, àwọn lè jẹ́ kó sọ fún pé kó lọ gbàdúrà pé kí a má rí ogun.
àtijọ́ tí wọ́n ti ń gbàdúrà kí làdúrà wọn bí. Ohun kan tí kò tí ì jẹ́ kí Nàìjíríà yìí bàjẹ́ kó jà òun ni ìbẹ̀rù. Kì í ṣe wípé nǹkan kan wà bẹ́ẹ̀, kì í ṣe àdúrà àwọn èèyàn kankan. Tí ẹ̀mí wa bá le tọ́tà ò fi ìbẹ̀rù sí, ogun á ti bẹ̀rẹ̀ tipẹ́. Ṣẹ́gúnmi òun ló tún padà sọ yìí. Ó ní Nàìjíríà may soon suffer Afghanistan fate. Ṣé pé mo ti sọ? Nítorí àwọn tó gba Afghanistan lọ́wọ́ Afghanistan, àwọn Fúlàní ni. Àwọn Fúlàní ni Taliban. Àwọn náà ni wọ́n wọlé sí Nàìjíríà. Ó wọlé lẹ́yọ kọ̀ọ̀kan. Òun ló fi di púpọ̀ yẹn. Olórí wọn nìyẹn. Wọ́n gba ìlú yìí lọ́wọ́ yín. Ẹ̀yin ẹ kọ̀ sílẹ̀ tẹ́ ẹ bá sa eré. Ìyẹn ò ní kó wá gba ilé tó ń gbé ṣùgbọ́n wàá ṣẹrú. Kò jù yẹn lọ. Ọ̀nà wá gba ilé ẹ̀. Ṣùgbọ́n wàá ṣe ẹrú lábẹ́ àwọn òfin wọn tí wọ́n máa gbé kalẹ̀ fún ẹ. Nǹkan tí wọ́n ṣe fún Afghanistan nìyẹn. Olúwa dẹ̀ ń sọ fún wa, àwa ń ké tọ́tọ́ lójoojúmọ́. À ń ké tọ́tọ́ pé báwo lẹ ṣe fẹ́ ṣe, ọ̀nà wo la fẹ́ gbé gbà. O gbóhun táwa ń sọ, ohun tó fẹ́ ṣe lọ́kàn ara rẹ ló ń ṣe. Àwa kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run, ṣùgbọ́n pásítọ̀ ẹ̀ tó ń fi ẹ́ lọ́kàn balẹ̀ pé kò sí wàhálà. Látọjọ́ tó ti wá ń fi ẹ́ lọ́kàn balẹ̀ náà, kí ló change Nàìjíríà? Aburú Nàìjíríà ń pọ̀ sí ni. Èmi ti sọ ohun tó Olúwa rán mi ná. Ìkíní tí mo fẹ́ fi múlẹ̀ nínú fídíò yìí ni wípé Gúnmi lọ síta òun bàbá wa Sunday Igboho kò sí tó kàn wá. Ṣùgbọ́n àwọn tó lọ bá ń bẹ̀ tó bá accept ẹ̀, ọ̀dàlẹ̀ ni wọ́n. Inú alágbára kì í dùn, a sì máa banú alágbára jẹ́. Òun náà dẹ̀ ti fẹnu ara ẹ̀ sọ tó pé ohun tó máa ṣe nìyẹn. Òun ló fẹnu ara ẹ̀ sọ, go and check it on the internet. Nigeria will soon suffer Afghanistan fate. Wọ́n ní pílánì wọn gbogbo tí wọ́n fẹ́ ṣe fún Nàìjíríà yìí wọ́n ní. Ìjọ tó bá máa execute ẹ̀ báyìí kó má bẹ̀ẹ́ lábo ni mo ṣe ń sọ gbogbo yìí fún ẹ. Ọwọ́ ẹ ló kù sí. Lọ mójútọ́rọ̀ ara rẹ. Ṣíà ẹ̀. Èmi sọ ohun tó Olúwa rán mi ná. Ẹ káàárọ̀ ẹ̀yin màmá wa. Ẹ káàárọ̀ ẹ̀yin bàbá wa. Ẹ ṣíà ẹ̀. Ẹ jẹ́ káwọn èèyàn rí, ẹ jẹ́ kí wọ́n gbọ́, kán lè kẹ́kọ̀ọ́ nínú ẹ̀. Ẹ̀yin ẹ̀gbọ́n wa ẹ ṣí, ẹ̀yin àbúrò wa ẹ ṣí ẹ̀. Kì í ṣe nítorí nǹkan kan. Kì í ṣe wíwá torí owó tí mo fẹ́ gbà ń bí. Mi ò tọrọ owó lọ́wọ́ ẹnikẹ́ni. Èyí tó Olúwa ṣe fún mi ó ti tó mi. Níwọ̀n kékeré, wá ṣáà ti rẹ́ bàjẹ́. Táwọn ọmọ ti rẹ́ bàjẹ́, ó ti tán. Àwọn tó lóhùn dẹ̀ tún kó sábẹ́ wa tó ti wà òkè, àyàwọn òkè. Ní ìsàrí owó, ní ìsàrí ọlá. Níwọ̀n t'Ọlọ́run ṣe fún mi, ó ti tẹ́ mi lọ́rùn. Ṣùgbọ́n ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin lẹ máa jà fúnra yín. Thank you.